àǹtí Ṣeun ẹ bá mi sọ ọ̀rọ̀ mi síta mo ní ọkọ ní àyéjọ of 23 nígbà tó di 2021 ni mo lóyún 2020 ni a ṣe ìgbéyàwó 2021 ni mo lóyún nígbà tí mo wà ní oyún ìbàjẹ́ gbàtà dé hospital ni wọ́n dictate wípé òun ní HIV pẹ̀lú ọkọ òun àwọn ṣàbẹ̀rẹ̀ sí lo herbs lóríṣiríṣi káwọn tó ṣe ìgbéyàwó àwọn ń gbé ìta ni ọkọ àwọn ń gbé níta ni ìgbà táwọn ṣe ìgbéyàwó tó báyìí ló kó lọ sí family house tó ń gbé ibẹ̀ wọ́n wá sọ wípé àwọn family ọkọ àwọn ò ní fi àwọn wọ́n rò wípé àwọn làwọn kó àìsàn ìran ọkọ àwọn bí ọ̀rọ̀ yìí ṣe ṣẹlẹ̀ gan kò yí àwọn sí àmọ́ kò sí pàtàkì àwọn rántí tí kì í bá àwọn nínú jẹ́ àmọ́ àwọn tí ń get over it àwọn tó ṣe lé wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ gbà tó yá àwọn lóyún àwọn bímọ gbà táwọn bímọ ọmọ yìí náà wà infected ọmọ yìí kú nígbà tó pé ọdún kan àti oṣù méjì lẹ́yìn ìgbà yẹn àwọn bẹ̀rẹ̀ sí sick àwọn get down ìgbà tó yá àwọn lọ sọ́dọ̀ ẹ̀gbọ́n àwọn ń gbé bẹ́ẹ̀ nígbà táwọn sick ọkọ àwọn máa wá bá wọn níbẹ̀ á fẹ́ bá wọn ní àjọṣepọ̀ àwọn sọ pé rárá wípé kó lọ gbalé síta àwọn ò lè gbé family house mọ́ ọkọ àwọn ò dáhùn ó sọ pé òun ti gbọ́ táwọn bàbá sọ á lóun ti gbọ́ nígbà tí ò dá wọn lóhùn ni àwọn lọ kó bọ́ọ̀sì aṣọ àwọn ọyọ kan ní ilé yẹn gbogbo àwọn wedding gift àwọn everything àwọn fílẹ̀ síbẹ̀ ni àwọn gbé bọ́ọ̀sì aṣọ kan àwọn kúrò ń bẹ̀ lẹ́yìn ìgbà yẹn kò wá ọdún kan ọdún kejì ọdún kẹta ọdún kẹrin ọdún karùn-ún ọdún kẹfà àwọn kúrò ní ìlú yẹn àwọn lọ sí Èkó torí pé tíátà ni dream iṣẹ́ táwọn fẹ́ ṣe gbà táwọn dé ìlú Èkó àwọn manage life ayé àwọn ń bẹ̀ níbẹ̀ àwọn pàdé arákùnrin kan tó sọ pé òun fẹ́ fẹ́ àwọn wọ́n ní custom officer ni àwọn ń lóògùn àwọn ẹni náà ní heart problem ó dà pé HIV positive lẹ́ni náà òun náà máa ń lóògùn ẹ̀ so àwọn ní ẹni heart problem lẹ́yìn ìgbà táwọn bímọ kan fún un arákùnrin yẹn kú nígbà tó kú ọmọ àwọn wà effective kò wà affect ọmọ àwọn o pé ọmọ àwọn wà lọ́dọ̀ ẹ̀gbọ́n àwọn báwọn ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n láwọn dẹ̀ ń gbígbé ayé àwọn ìgbà tó yẹ church táwọn ń lọ àwọn pàdé ọkùnrin kan bẹ́ẹ̀ ó lóun fẹ́ fi àwọn sọ pé lọ́rọ̀ kan táwọn àwọn fẹ́ bá sọ kókó wá sí ilé àwọn nígbà tó wá sí ilé àwọn bá sọ̀rọ̀ wípé àwọn ní HIV ó dẹ̀ encourage àwọn pé Ọlọ́run ló ní kóun wá bá àwọn pé Ọlọ́run tó ní kóun wá bá àwọn kò sọ pé wọ́n ní HIV fóun àwọn àti ẹ̀jọ́ ń fẹ́ra àwọn pé oyún táwọn ṣẹ́ fún ó lé ní mẹ́ta tí àwọn ṣẹ́ fún wọn láwọn jọ ń fẹ́ra àwọn lọ́wọ́ ó lọ ṣe tuntun pẹ̀lú obìnrin míì ìgbà tí wọ́n exchange sáwọn àwọn pé kí ló dé tí wọ́n exchange kìíní kan lẹ́yìn bí ọdún mẹ́ta kan táwọn fẹ́ra wọn táwọn fẹ́ra wọn yìí ó sọ wọn pé káwọn máa lo oògùn yẹn mọ́ pé táwọn bá nígbàgbọ́ káwọn máa lo oògùn yẹn mọ́ àwọn náà lo oògùn mọ́ wọn náà wá wò pé ṣó fẹ́ pa àwọn torí pé kò fẹ́ fi àwọn sílẹ̀ ó wá fẹ́ pa àwọn ni àwọn tẹ̀jọ́ ní àjọṣepọ̀ kódà àwọn lóyún fún un táwọn ṣẹ́ fún lé ní mẹ́ta wọ́n táwọn rí pé ó ti ṣègbéyàwó àwọn fílẹ̀ wọ́n ní ìsinyìí ó ti ṣègbéyàwó pẹ̀lú obìnrin míì ó ti jọ ń gbé ó ti bímọ mẹ́ta wọ́n ní àwọn ń dá gbé ní ìsinyìí wọ́n ní àmọ́ lúnẹ̀sì yẹn ti fẹ́ pa àwọn kú àwọn nílò ọkùnrin tí àwọn àjọ máa gbégbé ayé àwọn àmọ́ kó jẹ́ HIV positive kó jẹ́ ní tó ti ń lo oògùn ẹ̀ please ìwọ tó bá jẹ́ HIV positive tó jẹ́ ọkùnrin tí wọn náà ronú pé ó tiẹ̀ ti sú ẹ lógún ẹ tí o bá rí arábìnrin yìí ò lè mọ̀ ìyẹn àkọ́kọ́ ẹ̀yin ọkùnrin Ọlọ́run sọ mọ̀ pé I'm very sure pé máa yàn ó ṣe HIV positive right now ó jẹ́ HIV positive Ọlọ́run ò sọ mọ́ ẹ pé ó ní HIV ń bá wọn dájọ́ ṣe pẹ̀lú pé ṣé ẹni tó fún lóyún ṣé o bá sùn ní flesh to flesh ni wọ́n sọ pé ẹjọ́ ọkọ̀ yìí kì í bá wọn sọ síta kí àwọn èèyàn fi ṣe àríkọ́gbọ́n ìrìnàjò ayé àwọn. Thank you so much. Join my live stream láti gbọ́ voice note yẹn